Níbi Oranfe kọ́rọ̀ dé kọjọba Alaafin ńlọ́wọ́ kọjọba pàá lọ́wọ́ kọjọ́ ni ọjọ́ ni lérí wípé ọtúnjọ lọ́fin ọ̀run ọtúnjọ lọ́fin nítorí ọ̀nà ọba ti jẹ́ bó ti wù ú bá ti rí mọ̀ pé kò tí ń lo ìgbà díẹ̀ ní orí ọba ayájọ lọ́fin sọmọ pé àwọn iná ń jó òjò ń rọ̀ àwọn ìlójú ọlọ́fin ọ̀run tójò bá rọ̀ tó bá ń gbọ́ gudugudugudugudu nílà méjì ọ̀run báyìí Oranfe lọ́mí gbìyànjú ó ṣe a máa wo ìmọ̀nàmọ́ná a máa bu yàrá a máa bu ṣàrà ẹni bá la kọjá ààyè rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀ rẹ̀ nítorí Oranfe yìí àwọn àsìn àwọn àṣẹ owó ẹ̀wọ̀ bọ́bá bìnrin àkẹ́mọ̀ o àṣẹ ẹ̀wọ̀ bọ́bá bìnrin àkẹ́mọ̀ o Ọlọ́run jẹ́ ká jẹ́ ẹ̀wọ̀ torí olómìnirin òjò lè máa rọ̀ báyìí òjò ní máa ṣe kí kó ṣe ìyà ní ibi wọn gbé mọ́tẹ́ńtà bẹ́ẹ̀ mú kó sì mú sàmì kó ṣàṣe sìgá kó ṣe báyìí pẹ̀lú Oranfe nínú òjò ni bí ọ̀yàn so mára báyìí á gbé aṣọ síta á gbà lẹ́rùn ẹran rẹ̀ bọ́ sódì bí olè bá ṣe ìjà tí kan bá bẹ Oranfe ṣẹ́ oníjí ọ̀nẹ́gbà ní méjèèjì lọ́wọ́ kó sì ta gbangba agbára náà níláyé náà máa ṣe máa wí kí olóṣèlú kí wọ́n máa fi ẹ̀sìn dálẹ̀ kí wọ́n máa fi búra ṣùgbọ́n kí wọ́n bá ná báíbù kí wọ́n rí àwọn àti ń bẹ lọ́rùn kí wọ́n sì wí àlùkùránì kí wọ́n bá ti wí gbárí kọ́lá máa kówó rẹ̀ jẹ́ra yìí ṣùgbọ́n kọ́ bá fi Oranfe búra tàbí Ògún tá ń sọdún rẹ̀ kọ́ bá wà níbẹ̀ kan a máa kojú wẹ̀yìn bá. And ohun tó wà lọ́wọ́ Ṣàngó was not iná Oranfe. It was knowledge of water to strike person like electrocution rather. So tí o bá dẹ̀ rí omi dáṣà tó máa ń sọ pé wọn kì í bú Ṣàngó lẹ́rùn. Oranfe ò ní ìdí kójú ọ̀rọ̀ kóhun tó dáná sunlé ẹnì kankan. So anytime ló ń lè sẹ́ndì náà síbi tó fẹ́ sẹ́ndì sí. Bẹ́ẹ̀ tójú ò bá ti rọ̀ tí ò sí omi perspiration tí ò bá ti sí Ṣàngó ò lè dáṣà tó ń sọ pé ẹ má bú lẹ́rùn ẹ bá bú Ṣàngó lẹ́rùn kò sí Ṣàngó fi yín ṣe. Bẹ́ẹ̀ tó bá pé ní òjò tójú ń rọ̀ ẹ̀ lára sàn. Because ó máa make use of the nitrogen. Lára bá sán that nitrogen òun ló máa carry ohun whatever tó fẹ́ carry to whatever ibi tó wherever tó fẹ́ kó lọ. So ìwọ̀nba lọ̀rọ̀ Ṣàngó nínú history Yorùbá kò bá mú gan kàn ṣe yọ kúrò náà ọ̀rọ̀ Ọ̀yọ́ ni because àwọn Ọ̀yọ́ adopt creed ẹ̀. So sínú ti yọ tó ti gbà yẹn sí ọ̀dọ̀ then wọ́n ti lò gẹ́gẹ́ bí symbol fọ́yọ́. So àárín tán normally àjàká àjùwọ̀n ló yẹ kí ó jẹ́ symbol Ọ̀yọ́ náà Ṣàngó Ọ̀yọ́ Ṣàngó contribute anything sọ́yọ́ kán lọ wò or contribute anything instead of contributing òun fúnra ẹ̀ dáná ó fi àrá bà gbogbo ilé jẹ́
thousands of àwọn èèyàn ni wọ́n sọnù nípa ẹ̀. And then with that òun ló mú kí àwọn Nupe ní road sí Ọ̀yọ́ for nearly 250 years tó ń da Ọ̀yọ́ láàmú through Ṣàngó ni. So kò bá wọn tán, kì í ṣe ìbátan wọn rárá, kì í ṣe ìbátan. Dó àwọn kan sọ wípé ọmọbìnrin Ọ̀rànmíyàn ló fẹ́ Eléǹpé ọba Bọ̀gú ọba Nupe ló wá bí Ṣàngó fún. Àwọn kan sọ wípé ọmọbìnrin Eléǹpé yẹn ló fẹ́ Ọ̀rànmíyàn ló wá bí Ṣàngó fún. Tẹ́lẹ̀ pé ó di méjì. Àwọn kan sọ pé Ọ̀rànmíyàn ló bí obìnrin tó lọ bí Ṣàngó fún ọba yẹn lọ́hùn. Àwọn kan ní ọba yẹn ló bí obìnrin tó wá bí Ṣàngó fún Ọ̀rànmíyàn bí. But it's not, it is more tenable pé ọmọ Ọ̀rànmíyàn obìnrin ló lọ fẹ́ wọn lọ́hùn. So that's why tí Ifá fi lè pè ní Olú Tápà. So bólú Tápà ṣe wá di Olú Ọ̀yọ́, bí Olú Tápà ṣe wá di Olú Ọ̀yọ́, Ọ̀wọ̀sọ̀yọ́ di original Tápà. So ó wide gan. So ní ti Ṣàngó lightning lòun bá ṣiṣẹ́, not really fire. Gbogbo èèyàn dẹ̀ lè ṣe tí Ṣàngó ń ṣe ń sìn. Ó ní tẹ́ máa bù sẹ́nu, tẹ́ bá finá síbẹ̀ kò ní jó yín. Ẹ bá dẹ̀ finá sínú ẹnu báyìí tẹ́ bá lanu náà yá jáde padà náà. Kì í ṣe pé kíní kan wà nínú èèyàn tí ó wá ẹ̀mí ti fire láti inú túróòtù jáde bí ti náà. It's not like that. So bó ti Ṣàngó ṣe jẹ́ nìyẹn. Atẹ́gùn ni àkọ́bí Ọ̀rànfẹ ní obìnrin, àrẹ̀mọ Ọ̀rànfẹ ní Atẹ́gùn. Ìyẹn jẹ́ Aláfẹ́rẹ́ ní orúkọ òrìṣà yẹn. Ìyá yẹn náà padà di òrìṣà ní obìnrin ni wọ́n. Tí Atẹ́gùn yẹn bá ń fẹ́ tíjì bá ń jà gbàgbàgbà, àwa ọmọ Ọ̀rànfẹ tá a bá jẹ́ ń díjì gidi máa sọ pé wọ́n bọ Aláfẹ́rẹ́ ọmọ rẹ̀ wà ń dé mọ̀ gbélé ọmọ rẹ̀ lọ́. Ọ̀rànfẹ bímọ. Lára àwọn ọmọ Ọ̀rànfẹ àwọn ni Ọbalógun tí ó jẹ́ olórí Ilémọlẹ̀ lónìí. Ní ìgbà ìwáṣẹ̀ ìyá Ọbalógun ní Lékulẹjà àkọ́kọ́ wọ́n ń pè ní Lágbàárè. Lórí jẹ́ pé ní ìsìn báyìí Ọbalógun gangan fúnra wọn, àwọn gangan ni olórí àwọn Lékulẹjà tí àwọn Lékulẹjà gan sì mọ̀ ní káàkiri àgbálá ayé pé ìyá Ọbalógun òun ni ìyá wa àkọ́kọ́ tó kọ́kọ́ ta Lékulẹjà nígbà àkọ́kọ́, nígbà ayé Ifẹ àkọ́kọ́. Tó sì yé yín, Ọ̀rànfẹ jẹ́ ẹbọra kan tó ṣe gbòógì tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Alágbára bí ogún ọ̀nà ni Ọ̀rànfẹ ṣe rí kẹ́ni. Sọ́mọ pé kọ́ ọ bá sọ̀kalẹ̀ ní general bá wọ́n á wí ibo ló ń lọ, parí Ọ̀rànfẹ street. Ebe wọlé sí ibẹ̀ ló gbé lọ wò kíní rẹ̀ lánàá. Sọ ti gbọ́, ibẹ̀ ni pálásì rẹ̀ wà ní. Ilé rẹ̀ náà sì rà nínú rẹ̀ lọ. Ilé rẹ̀ tí èèyàn bá mẹ́wọ̀ àfi mí, àfi kábíyèsí. Ó pọn dandan fún wa ní ọdọọdún gẹ́gẹ́ bí àwa ọmọ Ọ̀rànfẹ gidi tá a mọ̀ pé ọmọ Ọ̀rìndíjì Ọ̀rànfẹ ló bí mi, wọ́n gbọ́dọ̀ fòbì kanlẹ̀ níbí ní ọdọọdún tá a bá ti wálé ọdún. Ẹni pé nígbà tí lọ́jà mi ń bọ̀ yẹn kábíyèsí ọba Màlátò Ọ̀rárótìmí wọ́n wá síbí wọ́n wá padì ṣàdúrà fún wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọ̀ọ̀ni bàbá wa Ọ̀ọ̀ni òrìṣà ọba Adéyẹyẹ ẹni Ṣàngóòsì, àwọn náà sì máa wá títí ìrọ̀lẹ́ wọ́n á bọ Ọ̀rànfẹ wọ́n á padì nídìí Ọ̀ṣun yìí náà.
Olóko rẹ̀ mojú ọ̀dìyàn máa fẹnu kàn mí. Ẹni bá fẹnu kàn mí, orin ajá àtàtà lẹ́nu. Orin ajá àtàtà lẹ́nu. Olóko fẹnu kàn mí, orin ajá àtàtà lẹ́nu. Àjẹ́dó fẹnu kàn mí, orin ajá àtàtà lẹ́nu. Àbáyé oríwo, àbáyé oríwo. Ọtí dùn mí ọ̀gbà wa. Àtòrọ̀bà ó ti gbódò. Ọtí dùn mí ọ̀gbà wa. Àtòrọ̀bà ó ti gbódò. Ọtí dùn mí ọ̀gbà wa. Àtòrọ̀bà ó ti gbódò. Olùróyè mo mọ̀ rí ọlọ́dún mo mọ̀ tó máa rí ọ lẹ́ẹ̀mí rè o. Ariwo.